àtàárọ̀. Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Ìròyìn lédè Yorùbá ló ń dé sétí ìgbọ́ yín. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Bí àkókò ìdìbò ìjọba ìbílẹ̀ ṣe ń súnmọ́ lórílẹ̀-èdè, àjọ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ti gbé gbogbo ìgbésẹ̀ láti rí i pé ìdìbò náà lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ láìsí wàhálà kankan àti láti rí i dájú pé ilé-ẹjọ́ lórí dídádúró ìjọba ìbílẹ̀ náà wá sí ìmúṣẹ. A nílò láti jẹ́ kí àwọn àjọ tó ń rí sí owó orí dádúró láti mú kí àkúnyawọ́ túbọ̀ jinlẹ̀ sí i àti kí ìṣirò lè rọrùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní àwọn orílẹ̀-èdè yòókù tó sì ń mú kí ìdàgbàsókè bá owó orí. Ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ló tún ti jẹyọ lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria pẹ̀lú àwọn àlejò wa tó sọ pé àwọn agbègbè tó rọ̀ kàn nínú ìlọsíwájú owó orí ti di ohun tí wọ́n gbọ́dọ̀ máa mójútó. Ètò ìgbanisíṣẹ́ 1,500 olùkọ́ tí yóò máa kọ́ akẹ́kọ̀ọ́ àti àwọn tí wọn kò ní ṣiṣẹ́ nínú kíláàsì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Kwara ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn olùwáṣẹ́ lẹ́gbẹ̀rún ṣe yapa sí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ kálukú láti ṣe ìforúkọsílẹ̀. Ètò yìí tí àwọn àjọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìpínlẹ̀ Kwara gbé kalẹ̀ ni wọ́n ti ní àkọsílẹ̀ àwọn ènìyàn púpọ̀ tí wọ́n ń wá iṣẹ́ tí ó sì lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ mú wàhálà kékeré dání ní ìbẹ̀rẹ̀. Akọ̀ròyìn wa Abdulhafiz Alára ló jábọ̀ ìròyìn yìí. Olórí àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè yìí arábìnrin Didi Esther Walsinjak ti béèrè fún àjọṣepọ̀ tó múnádóko láàrin àwọn akọ̀wé ìjọba láti jẹ́ kí àwọn èròǹgbà ètò àwọn òṣìṣẹ́ ìjọba lápapọ̀ ó rọrùn láti wá sí ìmúṣẹ, ìyẹn Federal Civil Service Strategy and Implementation Plan láti 2021 sí 2025. Ó fi ìdí èyí múlẹ̀ níbi ìpàdé àwọn akọ̀wé àgbà ti ilé-iṣẹ́ ìjọba tí wọ́n pe àkórí rẹ̀ ní yíyára ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba láti jábọ̀ ìfijíṣẹ́ tó múnádóko. Akọ̀ròyìn wa Aman Jabani ló jábọ̀ ìròyìn yìí. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Joe Ajaero ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nígbà tó fẹ́ rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè. Ní fífi ìdí èyí múlẹ̀, olórí ẹ̀ka akọ̀ròyìn nínú ẹgbẹ́ NLC Benson Upah ló fi ọ̀rọ̀ yìí tó akọ̀ròyìn wa Joseph Austin létí pé Ajaero ń gbèrò láti kópa nínú àpérò àjọ òṣìṣẹ́ àgbáyé tí yóò bẹ̀rẹ̀ lónìí. Bí ó tilẹ̀ jẹ́ pé a kò tíì mọ ìdí tí wọ́n fi gbé Ajaero, ṣùgbọ́n ohun tó dájú ni pé wọ́n ti pe Ajaero sí ilé-iṣẹ́ ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó ń pèsè owó fún àwọn adúkokò mọ́ni. Lẹ́yìn tó dáhùn ìpè náà tí wọ́n sì gbà á sílẹ̀, wọ́n tún pe ààrẹ NLC pẹ̀lú akọ̀wé àjọ náà Emmanuel Ugboaja lẹ́ẹ̀kan sí i láti dáhùn ìbéèrè lórí èròǹgbà wọn tó ṣeé ṣe kó da àlàáfíà ìlú láàmú. Ìròyìn fún talẹ́ tòní kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tá ó máa pàdé. Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Orun ayọ̀ la ó sùn, láyọ̀ la ó jí. Ó dàárọ̀.